ìdókò ojú ẹlẹ́dàá yín tó ògúnrè mi ìdókò wàhálà àwọn gbé mi ní gbogbo mi ìdókò ògúnrè ògùn ni mo mú dání nàdáyọ̀ tí ti bí àrùn èwo náà yín rìn. ẹ̀yin tèmi Lizzy Anjorin ti kó bára rẹ̀ ò lórí íńtánẹ́ẹ̀tì ó kó bára rẹ̀ ó sọ wípé òun ò dóoko kí òun tó lóyún ẹ gbọ́ gbogbo àwọn sítórì tí arábìnrin yìí tí ó sọ ó náà ò dóoko kí òun tí ó ní oyún ìjẹ́ ọ̀rọ̀ yìí ìjẹ́ ó lè ju òótọ́ ẹ̀yin tèmi ẹ fi ara balẹ̀ kí ẹ wo fọ́nrán yìí láti bẹ̀rẹ̀ títí dé òpin kí a lè mọ àṣírí tí ó wà ní orí ọ̀rọ̀ yìí ẹ̀yin tèmi ẹ máa bá wa ká lọ kí ẹ lè mọ gbogbo bí ọ̀rọ̀ náà bí ó ṣe rí. ìmọ̀ bóyú rẹ̀ ṣe débẹ̀ torí mi ìjẹ́ kọ́ wọlé ẹnu ọ̀nà ni akọ̀fọ́ para lára báyìí lórí tán bóyá wá lóògùn fún mi mi ìmọ̀ kò wọlé èmi ò ní kíní mo máa sọ fún yẹn mi ò ní ti bí yẹn mi ò ní kò yọ wọlé kò lójú ṣebí tó bá lójú lẹ máa fi tọ́ sí ló máa yọ wọlé àwọn màlẹ́ mi èmi ò rẹ́dí o máa wẹ́ ni bá mi gbé ni o ó ní òkè òun náà máa wẹ́ ni bóun gbé tòun náà so èmi wá lọ sí hospital mo fẹ́ wo bóyá mo wà bóyá mo lè donate egg kọ́dẹ̀ wo ààrẹ náà a lọ sí hospital bóyá sọ pé mo ti lóyún nìyẹn mo fẹ́ lọ wo bóyá mo wà fatal náà discover pé mo ti lóyún mo ìgbóyún mi nìyẹn àgbà tí fẹ́ gbóyún mi ni èmi ò gbóyún o kán yọ èmi ò gbogbo fọ́ọ̀mù bọ̀kan mi ìgbóyún àwọn ni aṣáájú ti ṣẹ́jú sí dókítà yẹn lára àwọn nǹkan tó fi máa mọ ọkùnrin tó fẹ́ ṣe nìyẹn aláàjì wa lọ bá aláàjì ṣẹ́jú sí dókítà yẹn dókítà wa ní òkè ká wá padà bàtà wa lọ dókítà wa ní òkè òun máa prepare fún pé òun máa bá mi evacuate pé ká wá ó wá fún wa ní date wọ́n fún wa ní date wọ́n fún wa ní aṣọ́wọ̀n àtàlájì ti lọ wọ́n ti jọ lọ dì lẹ́yìn aláàjì ní kó má dá mi lóhùn o èmi dẹ̀ ń bẹ̀rù because mo wo èjì mi then ẹ mọ̀ pé ọmọ ṣiṣẹ́ ni mí I don't want anything that will tie me down I don't want it anything that will tie me down ọ̀rọ̀ oyún tiẹ̀ kọ́ ló bá mi mu àṣeyàwó